لبيك اللهم لبيك. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀yin olùfẹ́ wa tẹ́ ń wo Sunna TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àkórí kan lóṣù kan náà la máa ń ṣe. Lóṣù tá a wà yìí àwọn àlùfáà wa yóò máa bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ hajj. Báwo la ṣe lè ṣiṣẹ́ hajj ní àṣepé? Kí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tí ó kọ́ wa nípa ẹ̀? Báwo la ṣe kọ́ Kaaba? Kí làwọn òfin tó dúró mọ́ iṣẹ́ hajj? Gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa wò lórí Sunna TV. Ìmọ́lẹ̀ Islam ní gbogbo àgbáńláyé ẹ má gbàgbé o, ẹ máa wò wá kẹ́sì máa gbádùn wa. لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. الحمد لله الذي شرع لعباده التقرب إليه بذبح القربان وقرن النحر بالصلاة في محكم تنزيله والصلاة والسلام على أفضل من قام بشرائع الإسلام وحقق الإيمان وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí ó la ọ̀nà kalẹ̀ fún àwọn ẹrú ẹ̀ ibi tí wọ́n máa gbà súnmọ́ Ọlọ́run. Nínú ẹ̀ náà ni kí wọ́n máa dú ẹran tá a fi ń súnmọ́ Ọlọ́run. Ó wá pa ká dú ẹran ó pa pọ̀ pẹ̀lú ìrun kíkí nínú Al-Qur'an. Àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó bá ẹni tí fi ń dá jùlọ nínú àwọn ẹni tó gbé ìsìlámù ró, òfin ẹ̀sìn ró. Ìkẹ́ Ọlọ́run kó bá ẹni tó mú ìnígbàgbọ́ ṣẹ, náà ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ yìí kó bá wọn ará ilé Ànábì, kó bá àwọn sọ̀hábà Ànábì, kó bá gbogbo àwọn tí wọ́n fẹsẹ̀ lé orí pa ìlànà Ànábì títí ayé ó fi máa jáyé, kó sì máa yọ àwa náà ńlẹ̀. Ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa, àfi ká kọ́kọ́ ṣe àdúà fún àwọn ẹni tí àdúà tọ́ sí. Náà ni àwọn tọ́lọ́wọ́n bá lò ní sábàbí tá a fi ń ríra ni, tá a sì fi ń gbọ́ra ni. Náà ni Sunna TV Yorùbá, akíléeṣẹ́ wa náà, akí àwọn tí Ọlọ́run bá gbé iléeṣẹ́ náà lé lọ́wọ́, tí wọ́n náwó sí, tí wọ́n ná ara sí, tí wọ́n gbé ẹ̀mí wọn kalẹ̀ wípé àfikẹ́ máa gbọ́rọ̀ Ọlọ́run láti bí ìkànnì Sunna TV Yorùbá. Àdúà yìí bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọlọ́lá wa Alhaji Abdulrazak, tí àwọn bàbá wa Alhaji Seifuddin Saka Àríkọ́ṣe. A bẹ̀ Ọlọ́run fún wọn, Ọlọ́run ọba títí ń dúró tì wọ́n látàná, láti jẹ́ta fi dàná fi dòní, Ọlọ́run mọ́ padà lẹ́yìn wọn. Àrísìkí tí wọ́n ń ná sílé iṣẹ́ náà tí gbogbo ẹ fi ń ṣeéṣe, tí a fi rí kọsẹ̀, tí a fi rí ìdádúró, Ọlọ́run ọba ò bá wa pẹ̀lú wọn, bá wa dúró tì wọ́n.
àrísìkí wọn jẹ́ ó máa pọ̀ sí látọ̀dọ̀ wọn àtàwọn ẹlòmíì tọ́lọ́wọ́n ọba tẹ̀rọ̀ fún ilé iṣẹ́ yìí ọlọ́wọ́n ọba dúró ti gbogbo wọn lápapọ̀. láì gbàgbé àwọn ọlọ́wọ́ bọ́tìnì tí wọ́n ń jẹ́ agbárí ilé iṣẹ́ náà tí wọ́n ń digbẹ́ wọ́n ń tọ́ wa ṣe wọ́n ń tọ́ ohùn ṣe wọ́n ń tọ́ àwòrán ṣe náà ni wọ́n fi ń bo Sunna TV wìtìwìtì gbogbo tẹkinisíàn ilé iṣẹ́ náà ọlọ́wọ́n bàbá wa dúró tì wọ́n bá wa pẹ̀lú wọn. láì gbàgbé ẹni wa Dr. Abdulrahim Shitu Thani tí ń ṣètò báwo làwọn àfáà ó ṣe máa wá tí òfin ní níkọsẹ̀ ọlọ́run bá dúró tì í. àwọn àgbà bí ṣe gbàdúrà fún gbogbo àwọn àfáà gbogbo àwa àfáà tá a wá ń fi gbólóhùn kalẹ̀ tá a ń gba ìkànnì yìí tá a fi ń pèpè sójú ọ̀nà ọlọ́run tá a fi ń tún àwùjọ ṣe. ọlọ́run bàbá wa sẹ́ni kọ̀ọ̀kan lẹ́san iṣẹ́ tá à ń ṣe ni ṣe bá wa ṣe ní títorí tọlọ́hun nítorí iṣẹ́ téèyàn bá ṣe ní títorí tọlọ́hun náà ní òrèrè ń bẹ ọlọ́run ọba járèrè ẹ̀ láyé járèrè ẹ̀ lákìyámà. ẹ̀yin ọmọ ìyá wa nílé lóko lọ́kùnrin lóbìnrin tí ẹ̀ ń gbọ́ wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa bẹ nìkọ̀ọ̀kan wa níbi tá ń bẹ. ẹ̀rá kọ́lé ọ̀rọ̀ wa ti tòní náà ni ẹran ọdún láàrin ṣẹ̀ríà tọlọ́hun òfin tọlọ́hun àti ìdààmú tí àwùjọ kó bá wa níbi pípẹran ọdún mímúni nípa táwùjọ múni níbi ọdún. àwa mùsùlùmí ní gbogbo àgbáyé à ń palẹ̀ mọ́ lásìkò tá a wà yìí láti lè ṣe ọdún tá ń pè ní Eidul Adha al-Mubaraka ọdún léyá gẹ́gẹ́ bí Yorùbá ṣe ń pè é ọdún alápọ̀nlé. innahu Eidul farahi wa tadhiya ọdún ìdùnnú ni ọdún ayọ̀ ni ọdún ìfiranikalẹ̀ fọ́lọ́hun. nínú ọdún yìí la máa ń gbé ẹran kalẹ̀ fi súnmọ́ Ọlọ́hun. à ń gbé ẹran yìí kalẹ̀ à ń pa ẹran yìí a fi ń sọ wípé à ń tẹ̀lé tọlọ́hun. à ń pa ẹran yìí a fi ń jẹ́ kí ìbáṣepọ̀ láàrin ara wa ìfẹ́ tí ń bẹ láàrin ara wa ìrànlọ́wọ́ tí ń bẹ láàrin mùsùlùmí sí mùsùlùmí ẹgbẹ́ kó bá lè yí kó bá lè lé. àṣẹ ká pẹran ó wá nínú Al-Qur'ani tọ́lọ́wọ́n ọba sọ fún ànábì wípé fasolli li rabbika wanhar kírun fọ́lọ́hun dìde kó lọ kírun yídìn kó sì dú ẹran kó pa ẹran fọ́lọ́hun. léyìí tí ń tọ́ka wípé ẹran tá à ń pa nínú ọdún léyà ni à ń pa fọ́lọ́hun ni.
ẹran ọdún à ń pa àfi ń jọ́sìn fọ́lọ́hun ni ẹran ọdún à ń pa àfi ń súnmọ́ lọ́hun ni likulli ummatin gbogbo ìjọ nínú àwọn ìjọ ànábì tó ti lọ ọ̀kọ̀ọ̀kan wọn ja'alina mansaka ọ̀kọ̀ọ̀kan wọn náà la fún ní ṣẹ̀ríà tiwọn la fún ní ọ̀nà báwo ni wọ́n ṣe máa sin Ọlọ́run ọ̀kọ̀ọ̀kan wọn náà ló ní àsìkò tá a yọ kalẹ̀ fún wọn wípé tó bá tásìkò báyìí ẹ̀sìn Ọlọ́run ọba gba ọ̀nà báyìí gbogbo wọn náà ló ní tiwọn. ja'alina mansakahum nakisuhu ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ànábì tó ti lọ ọ̀kọ̀ọ̀kan nínú ìjọ àwọn ànábì tó ti lọ lálá ọ̀nà kalẹ̀ fún wọn ìbáà ṣe ká kírun ìbáà ṣe ká dú ẹran wọn ní ọ̀nà táwọn náà ń gbà á sìn lọ́hun humuna kìsù èrè ọ̀nà yìí náà ni wọ́n ń lò ọ̀nà yìí náà ni wọ́n ń tọ̀ ṣẹ̀ríà yìí náà làwọn náà ń ṣe ni wọ́n ń tara ẹ̀ fi sin Ọlọ́run ni wọ́n ń tara ẹ̀ gbà ọ̀nà tí wọ́n ó gbà fi súnmọ́ Ọlọ́run. Ayata kéènì ó sọ̀kalẹ̀ fún ànábì láti lè tu ànábì nínú àti láti lè dá èsì padà fún àwọn kèfèrí àwọn tí ń bá ànábì ṣe fanfà níbi ọ̀nà tá a fi ń sin Ọlọ́run àbí ẹran hádíyá tí ànábì ń pa lásìkò hajj Ọlọ́run ọba fi ń yé wọn wípé ọ̀nà tí ànábì ń tọ̀ tí fi ń ṣe ìbádà tiẹ̀ tí fi ń ṣe ìjọsìn tiẹ̀ tí fi ń súnmọ́ Ọlọ́run ọ̀nà yìí ó lè yàtọ̀ séyìí tẹ̀yin mọ̀ látọ̀dọ̀ àwọn ànábì tí wọ́n ti kọjá kí Muhammad ó tó wáyé. ó lè máa jọ yín lójú wípé ànábì gbé tuntun dé likulli ja'alina minkum shir'atan wa minhaja gbogbo àwọn ànábì tó ti wá lọ náà la fún ni báwo ni ó ṣe sìn Ọlọ́run ọba tiẹ̀ ọ̀nà wo ni ó gbà tí ó fi súnmọ́ Ọlọ́run ẹ má jẹ́ ó yà yín lẹ́nu ẹ̀yin kèfèrí Mákà tí ànábì bá láyé gẹ́gẹ́ bí ń ṣe ń ṣẹlẹ̀ lásìkò táwa náà wà yìí àwọn ẹ̀rọ ayélujára wọ́n ti ń lo àwọn ẹlòmíì tọ́lọ́wọ́n ọba ti bà tiwọn jẹ́ tí wọ́n ń fẹnu àbùkù kan Islam ẹlòmíì á pé bí wọ́n bá lọ sí hajj ilé tí wọ́n ń lọ kíká ní ẹbọ ni wọ́n ń lọ ṣe Ọlọ́run ọba dá èsì padà fún wọn gẹ́gẹ́ bó ṣe dá èsì padà fún àwọn kèfèrí Mákà tí wọ́n ń fẹnu ẹ̀tẹ́ kan ànábì níbi ọ̀nà tí ń gbà sìn lọ́hun ó ní likulli ja'alina minkum shir'atan wa minhaja bí tiẹ̀ bá yàtọ̀ séyìí tí àwọn mọ̀ àwa Ọlọ́run a ti fún ìjọ kọ̀ọ̀kan ànábì kọ̀ọ̀kan ní ìlànà báwo ni ó ṣe súnmọ́ Ọlọ́run tí a ní ó sìn ní títorí bẹ́ẹ̀ èyí tí a là kalẹ̀ fún rẹ̀ ànábì lèyí falyastamir bid-da'wati ila rabbihi ìrẹ́ ànábì
máa bá lọ bẹ́ẹ̀ ẹ̀yin ìjọ ànábì ẹ máa ṣe gẹ́gẹ́ bí ànábì ṣe ṣe ọ̀nà tí ànábì tọ̀ tó fi sin ọlọ́run òun náà ni kẹ́yìn náà ó tọ̀ ẹ má yapa li annahum ala tariqi mustaqim nítorí ànábì tá a rán sí yín eré ìlànà ló wà eré ọ̀nà tó tọ́ náà ni ànábì wà àṣẹ ní látọ̀dọ̀ ọlọ́run wípé fasolli li rabbika wanhar kírun ló fi jẹ́ wípé bàbá pẹran ọdún ìrun láti síwájú ẹran pípa nínú ohun tó fún ilẹ̀ níbi ọ̀rọ̀ ẹran ọdún pípa náà ni hadisi tí ń bẹ nínú Sahihu Tirmizi tí ìyá wa Aisha ó gbà wá látọ̀dọ̀ ànábì ìyá wa Aisha ń sọ fún wa radiyallahu anha pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa wípé ma amila adamiyyu min amali yawm an-nahr ẹ̀dá ọlọ́run kò ní ṣe iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ tá ń ṣe ní ọjọ́ léyá kò sí iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ tá ń ṣe ní ọjọ́ ọdún léyá ahabba ilallahi min irhaqi dami tó wá dùn ọlọ́run ọba nú tó kápá ẹran ká da ẹ̀jẹ̀ lẹ̀ innaha latati yawmal qiyamati bi quruniha bó bá dijal kìyàmà ẹran yóò dé pẹ̀lú òkú ẹ̀ wọ́n kó àwọn òkú ẹran náà wọ́n kó wá níjọ́ àlìkìyàmà wá ṣe àríhà àti irun ẹran náà wá àzìfà wá àdìláfìhà àti bàtà ẹsẹ̀ ẹran tá a pa ni wà iná dámà Ànábì ń jẹ́ ó yé wa wípé ẹran tá a dùn ní ẹ̀jẹ̀ làyákọ̀ àmínà láhí bí makani yóò dọ́dọ̀ ọlọ́run kọ́búlá àyíyákọ̀ àmínà àrídì kó tó kanlẹ̀ náà ni yóò ti dọ́dọ̀ ọlọ́run fàtí búbìhà náfúsà ẹ fi dùnú pa ẹran náà ẹ fi ayọ̀ pa ẹran náà ẹ má ṣe ẹran ọdún pípa ní kọ́bẹ̀ mọ́sílẹ̀ nǹkan tó da ẹran tó tóbi ẹran alálàáfíà náà ni ẹ fà fọ́lọ́hun inna Allaha tayyibun la yakbalu illa tayyiba ọlọ́run ọba tó mọ́ ni kò sì ní gba nǹkan lọ́dọ̀ ẹ̀dá àfi nǹkan tó mọ́. bá a bá fẹ́ wá sọ nípa ibi tí ìsìláàmù ibi tí ṣẹ̀rí á gbé ọ̀rọ̀ ẹran léyá sí ojú tí ìsìláàmù ó fi wo ẹran léyá àkọ́kọ́ àlìyúsírù wọ̀rọ̀ fún ilẹ̀ haraji ẹran léyá kìí ṣe bá ìtúláàsì fún ẹni tí ò bá nágbára ọlọ́run ọba fìrọ̀rùn sí ẹran léyá pípa ó gbé ìṣòro kúrò fún gbogbo ẹni tí agbára ò bá sí fún láti lè pa ló fi jẹ́ wípé àwọn onímọ̀ ẹ̀sìn
ẹnu àwọn àfáà ọ̀gọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n lọ nípa àgbọ́yé ẹ̀sìn wọ́n fẹnu kò sórí wípé ẹran léyá o sunnatun muakkada súnà ni ṣùgbọ́n súnà náà akàn nípa ó gbé pẹ́ẹ́lí walaysa fardan wajiba kìí ṣe ọ̀ranyàn kìí ṣe túláàsì ẹran léyá ó bọ́ fún gbogbo ẹni tágbára rẹ̀ ò bá sí fún ìsìlámù ṣẹ̀ríà àti àwa mùsùlùmí ó fìrọ̀rùn sọ́rọ̀ wa ohun tágbára wa ò lè ṣe kò jẹ́ wá nípa pé ká ṣe kọ́dà inna listidanata lishira'iha ghayr mashru'a ká jẹ gbèsè fira ẹran ọdún ìsìlámù ò farama idha kanat tashukku ala al-mudahi lópin ìgbà tó bá jẹ́ wípé ẹni bá fẹ́ pa ẹran ọdún ó nira fún láti pa kò sówó lọ́wọ́ ẹ̀ ká wá lọ jẹ gbèsè nítìtorí a fẹ́ pa ẹran ọdún nítìtorí káwọn ọmọdọmọ ọlọ́mọ nítìtorí kíyàwó má di ẹni tí ó máa lọ bá wọn ṣe nǹkan lódì kejì ìsìlámù faramọ́ wípé ẹ lọ jẹ gbèsè. maqasiduha èrò ìsìlámù tó fi di wípé ó ní ẹpẹran ìdí pàtàkì tọ́lọ́hun fi sọ wípé tó bá dijọ́ ọdún o ẹ lọ kírun kẹ́ẹ̀sì dú ẹran ohun tọ́lọ́hun bá ń fẹ́ ń bẹ̀ náà ni tàhákíkù tàkíwá ọlọ́hun ń fẹ́ kí ìnígbàgbọ́ ìmọ̀ ọlọ́hun ọba lọ́kan ìṣọ́ ọlọ́hun ọba láṣọ wa ọlọ́hun ọba fẹ́ fi rinlẹ̀ àkọ́kọ́ nù ni ẹlẹ́ẹ̀kejì ṣúkírù ní àmì ọlọ́hun ọba kẹwàá púpọ̀ ṣé ìkẹ́ tàláfíà ní ká sọ ni ìkẹ́ ti ìfọ̀kànbalẹ̀ ní ká sọ ni ìkẹ́ ti pé kárí jẹ kárí mu ìkẹ́ tọ́lọ́hun ọba ṣe fún wa pọ̀ ká wá dú ẹran ká fi dúpẹ́ fọ́lọ́hun ká dú ẹran ká fi súnmọ́ lọ́hun a fi ń dúpẹ́ oore tọ́lọ́hun ọba ṣe fún wa ní lọ́jọ́ ọdún. wa ihya'i sunnati Ibrahim alayhi salam ànábì wa Ibrahim tí ń jẹ́ bàbá gbogbo àwọn ànábì ọlọ́run ọba ń fẹ́ ká máa jí ìlànà tó gbé kalẹ̀ torí ànábì Ibrahim náà ló kọ́kọ́ pẹran ọdún á padà wá sọ bàbá pẹran ọdún táàfin mọ̀ wípé kìí ṣe wípé torí kálẹ̀ rẹ̀rẹ̀ jẹ náà la fi ń pẹran ọdún ẹ̀sìn ìsìláàmù ó gbé ọ̀nà kalẹ̀ fún wa bá ṣe pín ẹran ọdún tá a pa ṣẹ̀ríà ń sọ fún wa ẹ̀sìn ń sọ fún wa wípé bẹ́ẹ̀ bá pẹran ọdún o ẹ má kó gbogbo ẹ̀ sílé ẹ má dì sábẹ́ bẹ́ẹ̀dì ẹ pín sí mẹ́ta ìdá kan nínú ìdá mẹ́ta ẹ gbé kalẹ̀ fún àwọn fámílì ọmọ ó jẹ ìyàwó ó jẹ ẹ̀yin náà ẹ gbára yín láyè lọ́jọ́ ọdún ẹ jẹ ńbẹ̀
thuluthun lil hadiyya ìdá kan nínú ìdá mẹ́ta ẹ fi ṣe ẹ̀bùn àwọn ọ̀rẹ́ yín tẹ́rí wípé àwọn náà ní ìkápá àti pẹran wọ́n pẹran ẹ fún wọn nínú ẹran ọdún yín ẹ fi ṣe ẹ̀bùn fún wọn tí ó máa jẹ́ ìso ìfẹ́ pọ̀ àwọn alájọṣe yín tẹ́jọ́ ń bẹ níbi iṣẹ́ Ọlọ́run ọba gbà fáwọn náà wọ́n ní lọ́wọ́ kọ́dà wọ́n pa ẹran tó ju tiyín lọ ẹ̀bùn fún wọn ẹ fi ṣe ẹ̀bùn tí ó máa tọ́ka wípé lágbájá nífẹ̀ẹ́ mi tí ó máa tọ́ka pé lágbájá kà mí kún. ìdá kẹta ẹ wá fi ṣe sàrá fún gbogbo àwọn tẹ́ bá mọ̀ lẹ́ni tí ó pẹran àwọn kò ṣòní kò jòní ẹ jẹ́ kí inú ilé tiwọn náà ẹ jẹ́ ó dùn níjọ́ ọdún bẹ́yìn bá ń jẹ ẹran níjọ́ ọdún ẹ jẹ́ kí àwọn náà kí wọ́n rí ẹran jẹ bẹ́yìn bá ń dunnú pẹ̀lú àwọn ọmọ yín pẹ̀lú àwọn ìyàwó yín níjọ́ ọdún àwọn tí ò ní lọ́wọ́ tí wọn ò réran pa wọn ò sì fẹ́ jẹ gbèsè kódà bí wọ́n bá jẹ gbèsè kò sí ohun tí wọ́n ó fi san gbèsè ẹran ọdún tí wọ́n jẹ ẹ bu ẹran fáwọn náà ẹ bù fún wọn kó tó sè káwọn náà kí wọ́n rí dùnnú níjọ́ ọdún bẹ́ẹ̀ ṣe ń jẹran káwọn náà jẹran wọ́n mọ̀ jẹja níjọ́ ọdún. walaysa taqdisu luhumi fil manazili ọlọ́wọ́n ọba ìsìlámù ṣẹ̀ríà kò fẹ́ wípé bó bá dijọ́ ọdún ohun tẹ pa lẹ́ran ẹ̀dàjẹ́ ẹ̀dìn sílé ẹran ọdún ìṣeun tá à ń tọ́jú fi di káyókáyó ẹ pín sí mẹ́ta nínú ìdá kan tẹ́ bá pín sí mẹ́ta ní tí ń jẹ́ títí ẹ̀yin ẹbí ẹ̀yin tẹ́ pa ẹran ẹ̀yin ìyàwó ẹni tó pa ẹran àwọn ọmọ ẹni tó pa ẹran bẹ́ẹ̀ bá jẹ́ tó bá ṣẹ́kù ẹ lè gbé kalẹ̀ báyìí ni ìsìláàmù sọ fún wa nípa báwo la ṣe ṣe ẹran ọdún ẹran ọdún Ọlọ́run ni a pa ká fi gba ara wa láyè gbogbo bàbá tí ń ṣahun tí ò fẹ́ yọ owó bó bá dijọ́ ọdún ẹ gba àwọn fámìlì yín láyè ẹ má ṣahun fún wọn ẹ pa ẹran tó tóbi ẹ gba àwọn aláìní láyè tó bá dijọ́ ọdún ẹ má lé wọn lójú ọ̀nà yín Ànábì jẹ́ ó yé wa nínú ọ̀rọ̀ ẹ̀ wípé innama hiya ayyamu akilin wa shuribin wa zikirillah ọjọ́ ọdún ọjọ́ ká jẹ ká mu náà ni ọjọ́ ọdún ọjọ́ ká rántí Ọlọ́run náà ni ọjọ́ ọdún ẹ má jẹ́ ayọ̀ ọdún ẹ má jẹ́ ajẹran ọdún ká wá gbàgbé wípé àyílá tó ẹ má jẹ́ apọ́njú nídìí àṣẹ ẹran ọdún fáwọn baálé wa kí àṣírí ó tó àyílá tó ká má dìde lọ kí. ẹran ọdún Ọlọ́run fẹ́ kí àwọn aláìní káwọn náà ó pẹ̀lú àwọn ẹni tó ní owó àwọn ẹni tí wọ́n ní agbára láti lè ra ẹran ọdún
ó fẹ́ kí àwọn aláìní káwọn náà pẹ̀lú wọn níbi jíjẹ ẹran ọdún ló fi sọ pé fàkúlù minha ẹ má jẹ gbogbo ẹ̀ tán o ẹ jẹ nú ẹ̀ wà at'imul ba'isal fakira àwọn aláìní tí òṣì wọn pọ̀ kódà bó bá kéré bákanbákan wọn ò lè rà nínú ẹran ọdún ẹ jẹ́ káwọn náà ó jẹ́nu tẹ́ ẹ bá pa ẹ má bá wa ká lọ. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. Assalamu alaikum. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá bọ̀ nípa òfin ẹ̀sìn níbi ojú wo ni ṣẹ̀ríà ìsìláàmù fi wo ẹran ọdún pípa. A sọ fúnra wa wípé Ọlọ́run ọba gbé ọ̀rọ̀ ọdún kalẹ̀ ní tìtorí àti fi ìdùnnú sígbésí ayé àwọn aláìní tí wọn ò lè rí ẹran pa àbí wọn ò rí ẹran pa lọ́jọ́ ọdún. Ẹ jẹ́ káwọn náà ó pẹ̀lú yín níbi ẹran jíjẹ lọ́jọ́ ọdún. Èyí tó yẹ kí a pe àkíyèsí ara wa sí. Ẹ jẹ́ á mọ̀ wípé ẹran ọdún pípa ibadatun azima ìjọsìn tó tóbi ni. Walaysati adatu ijtima'iyya kìí ṣe àṣà àwùjọ. Ẹran ọdún tá ń pa kìí ṣe àṣà tá ń ṣe lọ́dọọdún. Báyìí náà kìí ṣe àwòrán níbi àti lè ṣe fáàrí báyìí la ṣe tó báyìí lọ́lọ́wọ́n ọba ṣe gbà wá láyè tó. Ìdí pàtàkì tọ́lọ́wọ́n ọba fi sọ wípé ẹ pa ẹran ọdún huwa taqarrubu ila Allahi bittaqwa wal ikhlasi. Ọlọ́wọ́n ọba fẹ́ ká tara ẹran tá a fẹ́ pa nì ká fi súnmọ́ wọn Ọlọ́run pẹ̀lú ìpáyà tá a bá ní àti ṣíṣe nǹkan ní tìtorí tọlọ́hun. Nínú àṣìṣe tí àwọn èèyàn gbé kara wọn lórí àṣìṣe tó jẹ́ wípé agbára wọn ò ká láti lè rú òun náà ni ká máa kọ́ṣe ara ẹni. Lágbájá ti ra ẹran tó tóbi èmi náà gbẹ́dọ̀ ra ẹran tó ṣe déédéé tiẹ̀ àbí kó ju tiẹ̀ lọ. Ẹran 100 làlájì lágbájá rà èmi sì ní jù lọ gbajúmọ̀ tèmi wá ju tiẹ̀ lọ bẹ́ẹ̀mi ó bá rà mú láti ra 150. Ẹran tí lágbájá gbé wọlé láti Kánò ló ti gbé wá 1 million ni wọ́n fi gbé dé. Èmi ò ní wá ra màálù kí n fi ṣe pàrọ̀. Ẹran lèmi náà rà
ẹran mi láti ju tiẹ̀ lọ, owó ẹran mi láti ju tiẹ̀ lọ. Fallahu la yukallifu nafsan illa wus'aha. Ọlọ́run ò la nǹkan bọ́ ẹnìkan lọ́rùn àfi ohun tí ó bá ní agbára ẹ̀. Ọlọ́run ò jẹ wá nípa níbi àti sìn ní títorí ẹran ọdún àfi ń sìn lọ́hun ni. Ọlọ́run ọba fẹ́ wo ikhlas, ìhun tá a fẹ́ ṣe yìí ǹjẹ́ ní títorí Ọlọ́run ọba náà la fi ṣe, náà la fi gbà ládàá pé a ṣe nítorí tọlọ́run. Wa man lam yajid sáà, gbogbo ẹni tí Ọlọ́run ọba ò bá gbà láyè, kò ní agbára láti ra ẹran ọlọ́gọ́rùn méjì, fala haraju alayhi, kò burú fún kó ra ẹran ní 50 àpò. Wa man lam yajid sáà, ẹni tọ́lọ́run ọba ò bá gbà láyè láti pa ẹran, fala haraju alayhi, kò ṣẹ̀ṣẹ̀ fún tí ò bá rẹran pa. Fa inna Allaha ganiyyun 'anil 'alamin, Ọlọ́run ọba ní òun ò ní bùkátà sí ẹran tẹ́ bá pa, gbogbo ìjọsìn tẹ́ bá ṣe kò sọ òun Ọlọ́run di nǹkan kan. Òun ní kẹ́ ẹ pa ní tìtorí ara yín ni, ẹ pa ní tìtorí àti súnmẹ́mi Ọlọ́run ni, ẹ pa ní tìtorí ládá tẹ́ ẹ fẹ́ rí lára ẹ̀, kìí ṣe Ọlọ́run bá ló fẹ́ rí ládá. Lásìkò tá a wà yìí, a rí wípé ọ̀pọ̀ èèyàn náà ni ara ni wọ́n láti lè pa ẹran ọdún sábà ìṣòwò lọ́wọ́. Lásìkò tá a wà yìí, ọ̀pọ̀ èèyàn náà ni wọ́n ń kígbe kòsíkòsí. Wọ́n wà nínú ìṣòro ìrònú báwo la ṣe pẹ̀ràn ọdún. Ọ̀pọ̀ mùsùlùmí náà ni ìrònú ti bá láàrin wípé ọdún súnmọ́. Kò sí ohun tó fà tó fi rí bẹ́ẹ̀, náà ni owó ẹran lọ òkè, owó ẹran gbé pẹ́ẹ́lí. Ohun tẹ́nìkọ̀ọ̀kan sì ń rí lárísìkí kò tó nǹkan. Ní títorí bẹ́ẹ̀, àkíyèsí tá a fẹ́ pera wa sí látara bẹ́ẹ̀ náà ni kí ẹni àkọ́kọ́ gbogbo wa ká lọ mọ̀, ká sì rántí wípé ẹran ọdún pípa laysat mujarradu wajibatun shar'iyyi, ó yàtọ̀ sí ìrun kíkí. Ìrun kíkí túláàsì ni. Ṣùgbọ́n ẹran pípa hiya fursatun lil ibada, ààyè ní tọ́lọ́run ọba gbà wá pé bẹ́ẹ̀ bá ráyè ẹgbàbí náà sin Ọlọ́run, ẹgbàbí náà kẹ́ fi súnmọ́ Ọlọ́run. Ìgbaniláyè lọ́lọ́run ọba fi ṣe fún wa láti lè fi ìnígbàgbọ́ tá a ní láti lè fi rinlẹ̀. Ìgbéra ẹni kalẹ̀ fọ́lọ́run, ìpàtàkì ọ̀rọ̀ Ọlọ́run lórí ọ̀rọ̀ ara ẹni, àǹfààní ni fún wa látara ẹran iléyá.
ló fi jẹ́ wípé èyí tí a kọ́kọ́ ṣàkíyèsí ẹ̀ náà ni wípé tẹ̀mí kílẹ̀ mi wá ń sọ fún wa níbi ọ̀rọ̀ Ọlọ́run níbi ìnígbàgbọ́ ó yẹ kó ṣe pàtàkì lọ́dọ̀ wa ju ọ̀rọ̀ a ní a fẹ́ ná lọ. Ibi táwa ń wò lónìí náà ni mo fẹ́ jẹ́ kí àwọn aládùúgbò mọ̀ wípé Ọlọ́run ṣe fún mi. Àwo kò tẹ́ wípé ǹjẹ́ aládùúgbò mọ̀ wípé ìnígbàgbọ́ ń bẹ lára mi. Láfi máa rí àwọn ẹlòmíì wọn ò mọ Ọlọ́run, wọn ò nẹ́sìn, alájì ẹlẹ́bọ ni wọ́n, ẹlẹ́sìn aládàlú ni wọ́n, ṣùgbọ́n bó bá di inú ọdún wọ́n á fi hàn ayé wípé ẹlẹ́sìn ni wá. Èyí tó yẹ káwa mùsùlùmí àwa mùmínì ká ṣàkíyèsí náà ni kí ni ìsúnmọ́ Ọlọ́run mi. Kìí ṣe báwo ni mo ṣe tó. Ẹlẹ́ẹ̀kejì nínú tá a pèrè àwa ṣàkíyèsí ẹ̀ ọ̀rọ̀ yẹn ni fún gbogbo wa ká rántí anna Allaha la yanzuru ila hajibil udhiya. Ọlọ́run ò fẹ́ wo báwo ni ẹran tiẹ̀ ṣe tó o. Ọlọ́run ọba ò fẹ́ wo báwo ni owó ẹran rẹ̀ ṣe gbé pẹ́ẹ́lí o. Báwo lẹ́ran tiẹ̀ ṣe tóbi kò jọ Ọlọ́run ọba lójú. Dẹ́mìnìyàn ló fi rà kò jọ Ọlọ́run ọba lójú. Kí lọ́lọ́run ọba fẹ́ wò? Ọlọ́run ọba fẹ́ wo khashiyatihi. Ìwọ tó fẹ́ pa ẹran ṣó páyà Ọlọ́run, ṣó bẹ̀rù Ọlọ́run. Aláàjì olóòṣà Ọlọ́run ọba ò fẹ́ wo ẹran tó pa, kò fẹ́ wo báwo ló ṣe tó. Mìnìyàn tó kàkálẹ̀ kò jọ Ọlọ́run ọba lójú. Ọlọ́run ọba fẹ́ wo ìbẹ̀rù ẹ̀. Kìí ṣe gbogbo ẹni pẹran náà ni ó gbàládà pé ó pẹran. Wàsídìkì níyàtì wà tákùwà fi kùlùbínà. Ọlọ́run ọba fẹ́ wo àníyàn tá a fi pa. Ǹjẹ́ a pa ní tìtorí tòun Ọlọ́run? Ǹjẹ́ a pa ẹran náà a fi ń súnmọ́ Ọlọ́run? Ọlọ́run fẹ́ wo ìbẹ̀rù ẹ̀ tí ń bẹ lẹ́mìí wa látara ẹran tá a pa. Innahu li-ikhlasi wat-taqwa fil-amal. Ìwọ̀n tọ́lọ́run ọba fẹ́ wò náà ni ẹran tá a pa yìí ǹjẹ́ a pa nítorí tọlọ́run, ǹjẹ́ a fi tẹ̀lé òfin tọlọ́run ní. Àwọn nǹkan méjì ni dídá àníyàn àti ìbẹ̀rù Ọlọ́run. Òun ló jọ Ọlọ́run ọba lójú, òun ló jẹ Ọlọ́run ọba, òun lọ́lọ́run ọba fẹ́ lò. Ọlọ́run ọba ò fẹ́ wo ẹran tóbi, kò sì fẹ́ wo owó rẹ̀ pọ̀. Náà ló fi jẹ́ wípé gbogbo àwa tá a fẹ́ pa ẹran ká gbìyànjú ní déédé agbára wa. Agbára ẹran ọlọ́gbọ́n àpò ló wà fún ẹ. Lẹ́ran tó ti wọ ọdún, kìí ṣe gbogbo ẹran náà ló wọ ọdún. Ẹ máa gbọ́ lẹ́nu àwọn àfáà, ọdún tẹ́ ẹran gbẹ́dọ̀ ní àlébù tí ò gbọ́dọ̀ sí lára ẹran tá a fẹ́ pa. Má wá torí wípé owó ẹ lọlẹ̀ ó torí ó ti náà rẹ̀ lára.
mọ́ wá torí wípé owó rẹ̀ lọ́lẹ̀ ní ti torí ọdún ò tí ì pé ọdún tá a lè fi pẹran ọdún olùbẹ̀rù Ọlọ́run ó fẹ́ jẹran ni. Ó yá wo agbára wa, kí ni agbára wa ṣe? Mọ́ farawé nìkan, bóyá ẹni tí wọ́n fẹ́ farawé ní kò nẹ́sìn, kò sínú ẹni tọ́lọ́wọ́n ọba fẹ́ gba ẹran tó pa, mọ́ wo tiẹ̀ fi ṣe, wò kí lọ́lọ́wọ́n ọba ṣe fún wọn lágbára, òun ni owó. Kásìmọ́ wàá gbàgbé wípé Ọlọ́run yuhibbul amala saliha as-sagira, bí iṣẹ́ bá kéré tó sì dáa tá a ṣe pẹ̀lú ìbẹ̀rù, a ṣe ní tìtorí tọlọ́run, Ọlọ́run ọba nífẹ̀ẹ́ ju iṣẹ́ ńlá tá a ṣe tí ò síbẹ̀ wọn Ọlọ́run ọba ń bẹ̀ lọ. Ẹ bá gbọ́ ohun tọ́lọ́run ọba sọ fún wa nípa ẹran ọdún. Ọlọ́run sọ fún wa wípé lan yanalallaha luhumuha, ẹran ọdún tẹ́ ẹ fẹ́ pa ní Ọlọ́run ọba ò fẹ́ jẹran, wala dima'uha, bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ọba ò fẹ́ mújẹ̀, walakin yanaluhu taqwa minkum, èyí tọ́lọ́run ọba nídìí nínú ẹran tẹ́ ẹ pa náà ní ìbẹ̀rù Ọlọ́run tẹ́ ẹ fi pa. Ẹran tẹ́ ẹ pa òkú ẹ̀ kò dọ́dọ̀ Ọlọ́run o, tẹ́ ẹ máa wá ẹran tí òkú ẹ̀ lọ́kì. Ẹ̀jẹ̀ ẹran tẹ́ ẹ pa kò dọ́dọ̀ Ọlọ́run o, tẹ́ ẹ máa wá ẹran tó tóbi tẹ́jẹ̀ rẹ̀ pọ̀. Ṣùgbọ́n ohun tó fẹ́ dọ́dọ̀ Ọlọ́run, ohun tọ́lọ́run bá fẹ́ gbà ń bẹ́ẹ̀, kò nídi tẹ ẹran, kò nídi ọrùn ẹran, kò nídi ẹ̀jẹ̀ ẹran, kò fẹ́ fi ṣẹpẹ̀tẹ̀. Ṣùgbọ́n ohun tọ́lọ́run bá nídi lọ́dọ̀ yín náà ni wípé ìbẹ̀rù Ọlọ́run. Bẹ́yẹn ò bá sì ti wá níbẹ̀rù Ọlọ́run kí léyá ó tó dé, ẹran ọdún tó fẹ́ pa ni ò lè wá sọ di ẹni tó bẹ̀rù Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ nẹ́sìn, tẹ́ ẹ wá ń wá ẹran olówó ńlá kiri, Ọlọ́run ò nídìí ẹran yín o. Ọlọ́run fẹ́ jẹ́ ó yé wa wípé ìjọsìn yín o kò ṣe nǹkan fọ́lọ́run, ìbẹ̀rù Ọlọ́run yín lára ìjọsìn ni lòun fẹ́ lò. Ehun tá ń pa nì, ẹran tá ń pa nì, Ọlọ́run ọba fi gbógun ti àwọn àṣà kan tí àwọn Lárúbáwá ń ṣe lánàá kí Ìsìlámù tó dé, tó sì tún kù lọ́dọ̀ tiwa náà láwọn ẹni tí wọ́n jẹ́ olóòṣà, àwọn mùsùlùmí aládàlú, àwọn tí wọ́n ń pa nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run. Àṣà tí wọ́n ń ṣe kí Ìsìlámù ó tó dé, àbáwọn ẹni tí wọ́n ò fẹ́ fi eré ẹ̀ lábáwọn bàbá wa kẹ́yìn ó tó gbé Ìsìlámù dé, Ọlọ́run fẹ́ gbógun tì í, ló fi sọ fún wa wípé lan yanalallaha luhumuha, mi ò ní ẹran jẹ, wala dima'uha, mi ò sì fẹ́ mú ẹ̀jẹ̀, walakin yanaluhu taqwa minkum, ohun tí mo nídìí náà níbẹ̀rù Ọlọ́run tí ẹ bá fi pa o. Lẹ́yìn tí ń tọ́ka wípé
gbogbo iṣẹ́ tá a bá fẹ́ ṣe tá a sì ń fẹ́ kí Ọlọ́run ọba ó gbà á, ohun tó yẹ ká gbé síwájú eré ohun tó yá mọṣẹ́ náà sí náà ni nítìtorí ìtọ́lọ́hun, nítìtorí ìtọ́lọ́hun, kí àníyàn wá dá lórí ẹ̀, ká ṣiṣẹ́ náà ká fi tẹ̀lé ìtọ́lọ́hun, ká rí wípé Ọlọ́run nìkan là ń fẹ́, ojú orí ẹ̀ la fi ṣe ohun tá a ṣe yìí. ẹlẹ́ẹ̀kẹta, bí a bá fẹ́ pa ẹran ọdún, ó yẹ ká wo agbára wa, ká gbìyànjú ká ṣe níwọ̀ntúnwọ̀nsì, ká má ṣe ní ṣe àdánakùnà níbi àrìnrìn ọdún. Ká wo bùkátà wa sí ẹran tá a fẹ́ pa. Ohun tí ń bẹ lọ́dọ̀ mi ó pẹ̀ràn ọdún, ṣùgbọ́n níwọ̀nba ohun tí mo ní lọ́wọ́ tí màá fi ra ẹran ọdún tí màá fi jọ́sìn fọ́lọ́hun, bí mo bá rí ẹran oní 60 àpò 60,000, ó dáa fún mi àtàwọn ẹbí mi àtàwọn tí mo fẹ́ fún ní ẹran, ìbáà ṣe ẹ̀bùn ìbáà ṣe sàrà. Ká má wá gbé sí wàrà wa lọ́rùn gbèsè 40,000 tí ó fi pé 100,000. 40,000 ní ìtì ń kọjá agbára tá a ní. Ọlọ́run ò fẹ́ ká fúnlẹ̀ mọ́ ara wa. Ọlọ́run ò fẹ́ kí a fira wa sínú ìfúnpinpin ní ọjọ́ ọdún. Ọjọ́ ọdún ọjọ́ ìdùnnú ni bàbá wa lọ jẹ gbèsè tá a sì dá ọjọ́ kẹta ọdún, tá a dá ọjọ́ kẹrin ọdún, tá a dá ọjọ́ karùn-ún ọdún àbọ̀sẹ̀ kan lẹ́yìn ọdún. A rí wípé bàbá ń ṣọdún, bàbá ń rántí onígbèsè ẹran, báyìí náà ni ẹ̀mí wa ó máa ṣe kì. Ọlọ́run ọba ò fẹ́ wa bẹ́ẹ̀, kò fẹ́ jẹra wa nípa, kò fẹ́ kí àwùjọ jẹ wá nípa láti lè ra ohun tí agbára wa ó rà. Baálé ilé, ìyá ilé náà ni kó gbéra ẹ̀ sórí òṣùwọ̀n. Agbára ẹran eléèlò ni mo ní. Ìyá ilé má dààmú bàbá ilé lọ ṣeun tágbára rẹ̀ ò lè ṣe nítìtorí ó fẹ́ dùn yín nú. Àwùjọ a máa jẹyàn nípa lórí ohun tí ò lè ṣe. Ní Ìsìlámù sì fẹ́ wa fẹ́ bẹ́ẹ̀. Láàfin máa rí wípé bí ọdún léyá bá dé, a máa ṣàkíyèsí wípé ìṣeun tí agbára ní ò lè ṣe a máa ṣẹlẹ̀. Ẹran léyá ti wá kúrò ní ìjọsìn lọ́dọ̀ apá kan àwọn èèyàn. Ó ti bọ́ sí wípé èmi náà ṣó yẹ kó wá jẹ́ wípé àwọn ẹlẹgbẹ́ mi tààjọ wà nínú sàwáwù, tààjọ wà nínú ìjọ kan náà, tààjọ ń ṣe ẹgbẹ́ kan náà, ṣó yẹ káwọn wá ra ẹran 100,000 kí mi wá gbé ẹran 100,000 wọlé? Yóò máa mú ká máa jẹra wa nípa ohun tá a lè ṣe.
nígbà míì ní àwùjọ tí a ń lò, àwùjọ wa ni ó ti sọ wá dẹni ìfẹsẹ̀wẹsẹ̀, ìṣefáàrí pẹ̀lú ohun tọ́lọ́wọ̀n ọba fúnni lọ́lá. Ó ti kúrò níbi wípé a fẹ́ jọ́sìn, a fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run. Pàtàkì lásìkò tá a wà yìí tó wá jẹ́ wípé ẹ̀rọ ayélujára wọn a máa gbé fọ́tò ẹran léyá, a máa gbé kiri. Àwọn ẹni tí wọ́n ń gbé fọ́tò wọn a máa wá ṣe fáàrí, àwa ti àwọn ẹlòmíì tágbára ò sí lọ́dọ̀ wọn, a mú wọn ṣe ohun tí agbára wọn ò lè ṣe. Níbi àrí ẹran tí Aláàjì Lágbájá rà lérí TikTok, àti ẹlòmíì a máa ní sẹ́ǹtìmọ́ wípé èmi náà ọmọ mi àti bàbá ẹ̀gbẹ́gbọ́n láwọn ọmọ tí wọ́n ń jókòó sérí TikTok, àbíyàwó àti ọkọ ẹ̀gbẹ́gbọ́n láwọn ìyàwó tí wọ́n ń jókòó sérí TikTok. Amú bàbá ṣe ohun tí bàbá ò fẹ́ ṣe, àbí amú bàbá ṣe ohun tágbára bàbá ò lè ṣe. Ó jẹ́ àwọn àṣà tá ń hù láwùjọ tó kù díẹ̀ káàtó, léyìí tó jẹ́ wípé tí nǹkan bá ń lọ bẹ́ẹ̀, a kó bàbá sínú fìtínà. Àwùjọ ìbáṣe nínú fámílì, bàbá àtàwọn ọmọ àtìyàwó, wọ́n á jẹ bàbá nípa ohun tí ò lè ṣe, àkóra ẹ̀ sínú gbèsè. Bí ò jẹ́ gbèsè, àwọn owó míì tó fẹ́ lò fún bùkátà míì nínú ẹbí, lérí àwọn ọmọ, lérí iléèwé wọn, ajẹ́ ó tọwọ́ bọ̀. Àwa kóra ẹ̀ sínú ìbẹ̀rù, akóra ẹ̀ sínú ìdààmú, báwo ni màá ṣe ṣe tí ọdún bá lọ tán. Ló fi jẹ́ wípé àwa mùsùlùmí a gbẹ́dọ̀ gbé ìjẹra ni nípa ṣe ohun tágbára wa ò ṣe, a gbẹ́dọ̀ gbé síbì kan. Ká wá mọ̀ wípé ohun a fẹ́ ṣe yìí ìtorí tọlọ́hun la fẹ́ ṣe. Ẹran tá a fẹ́ pa yìí ní tìtorí tọlọ́hun la ṣe fẹ́ pa. Ọlọ́hun ó sì fẹ́ wo àwọ̀ ẹran báwo ló ṣe tó. Ìsìláàmù fẹ́, ṣẹ̀ríà fẹ́ wípé ẹran tá a fẹ́ pa kó jẹ́ ẹran alálàáfíà, kó sì tóbi. Fún ẹni tó bá ní agbára ẹ̀, ẹ̀ka owó lé ẹjọ́ owó rẹ̀ ó wọ́n kó ṣe déédéé wọn ẹ fẹ́ rà fẹ́ni tó bá ní agbára ẹ̀. Ẹjẹ́ á lọ mọ̀ wípé ẹran ọdún tá a fẹ́ pa fi tẹ̀lé tọlọ́hun ni òun. Ọlọ́run tó sì ní ẹ pa ẹran, ó ní ẹ pa ní tìtorí àti súnmọ́ òun Ọlọ́run. Kìí ṣe wípé ẹran la nílò. Bó bá jẹ́ wípé ọ̀rọ̀ ẹran náà ló ṣe pàtàkì lọ́dọ̀ Ọlọ́run, gbogbo ẹran ìbá wọlé yá. Ọlọ́run ò ní sọ fún wa wípé ẹran tá a fẹ́ pa ó gbọ́dọ̀ jẹ́ ìran ẹran báyìí.
ọlọ́run ò ní sọ fún wa wípé ẹran tẹ́ fẹ́ pa ó gbọ́dọ̀ ní ọdún báyìí. tó bá jẹ́ ọ̀rọ̀ ẹran ló ṣe pàtàkì ọlọ́run ò ní sọ fún wa wípé àsìkò báyìí lẹ gbọ́dọ̀ pa á. bó bá jẹ́ wípé ọ̀rọ̀ ẹran ló ṣe pàtàkì lọ́dọ̀ ọlọ́run ká gbé owó tí a fẹ́ fi ra ẹran ká fi ṣe sàárà kì í bá dáa ju ká ra ẹran lọ. ọlọ́run òwò yìí ni ẹran náà pípa ìbẹ̀wò ọlọ́run tẹ́ ẹ fi pa lọ́lọ́run fẹ́ wò kò fẹ́ wo owó tẹ́ ẹ fi rà á. ẹran ọdún pípa súnà ni o fẹ́ni tó bá nágbára ẹ̀. ìtorí bẹ́ẹ̀ ẹ pa ẹran fọlọ́run ẹ fi súnmọ́ Ọlọ́run. gbogbo ẹ̀yin tí ẹ̀ nágbára àti pẹran ànábì ti pa tiyín. nígbà tánábì fẹ́ pẹran ó pẹran méjì ó dárúkọ òun àtàwọn ẹbí ẹ̀ sérí ọ̀kan ó sì dárúkọ àwọn ọmọ ẹ̀. ìbá àṣẹ ẹni tó wà lásìkò ẹ̀ àtẹni tí ó padà wá mọ́dàmú rẹ̀ ànábì ti bá ẹ pa tiẹ̀ bágbára ẹ̀ ò bá ṣe fún ẹ. ọlọ́run jọ dúró bá wa dáadáa wa sallallahu wa sallim wa baraka ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam tasliman kathira subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillah